Help Yoruba Nation. Help Yoruba Nation. Help Yoruba Nation. Help Yoruba Nation. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Akin. Tẹ́ dúró tán. Tẹ́ fohùn fọ̀. Tẹ́ pariwo. Tẹ́ dóhùn jọ. Tẹ́ dẹ́nu jọ. Ẹ má jẹ́ kó tú wa ká mọ́. Ẹ gbàgbé Onítìrí ti lọ. Ó ti di àfìsẹ́yìn tẹ́gùn fi ṣọ́. Àwọn awo ẹ̀ náà ti wọlé, gbogbo àwọn oníjẹkújẹ, àwọn dìdìrìn. Àwọn bíi ìyá Kóńgí. Gbogbo àwọn yẹn dìdìrìn àgbàlagbà ni wọ́n. Àwọn kò lọ títí. Àwọn Jimmy. Àwọn Ìjìnlẹ̀. Àwọn ṣé yẹ kó ya wèrè. Àwọn Lady Bean. Àwọn Mrs. Brown. Kó máa lọ bẹ́ẹ̀. Wọ́n pọ̀ lóríṣiríṣi. Àtàwọn tó sálẹ̀. Tí wọ́n ṣe kú tí wọ́n ṣe iye tó ṣe Onítìrí lábẹ́lẹ̀ tó pẹ̀lú àwọn lájítétọ̀. A máa yẹ̀yẹ́ gbogbo yín. Ẹ tí ì rí kankan. Onítìrí ti wọlé tán sí i. Ayé ìyá yẹn ti bàjẹ́. Ayé onírọ̀ máa ń bàjẹ́ ni. A liar have no memory. A liar have no memory. And liars have no memories. Wọ́n máa gbàgbé nǹkan tó ti sọ onírọ̀. Ṣẹ́rí àkọ́kọ́ sà tí ẹ̀yin bàbá wa àti ẹ̀yin ìyá wa tẹ́ ń ṣiṣẹ́ mídíà torí nǹkan tẹ́ dúró fún ojú etí àtẹnu òun lẹ dúró fún. Ọlọ́run fún rẹ̀ ló dẹ̀ pè yín. Ọlọ́run tó fún rẹ̀ dẹ̀ pè yín kò ní dójú tì yín, kò ní jẹ́ ṣiṣẹ́ lásán, ẹ̀ ní ṣe àṣedànù. Ó ti di dandan wípé kí ẹ gbọ́ra yín yé nítorí ẹ̀yin ni ojú etí àtẹnu. Kò dẹ̀ yàtọ̀ bọ́lọ́run ṣe dá ojú bákan náà lójú, iye tójú jẹ́ méjì méjì, etí gbogbo alamọ bójú ṣe rí, bétí ṣe rí, bẹ́ẹ̀nu ṣe rí. Só ti dandan kẹ́ gbọ́ra yín yé, kẹ́ jẹ́ kan. Ìdí ni pé ohun tí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ tí ò bá máa fi sọ̀rọ̀ ẹnu ló ti ń jáde. Ẹ̀yin lọ́lọ́run fún ní ọ̀rọ̀ yẹn sọ. So tí ẹnu yóò bá wá papọ̀, so kí ló fẹ́ jáde yẹn? Problem nìyẹn. Ó fẹ́ dàbí ìgbà tó fẹ́ fa nǹkan yẹn sẹ́yìn tó jẹ́ pé tán bá gbọ́ níbí ọ̀tọ̀ náà máa gbọ́ lọ́hùn, ọ̀tọ̀ náà máa gbọ́ níbí. In fact èmi ò bá dá nímọ̀ràn ni tó bá jẹ́ pé bí mo ṣe sọ, mo ti sọ rí pé ẹ papọ̀ ẹ ṣe certification. Tí ò bá nídìí pé kẹ́ kán fowó ṣe ń sìn, kán má fowó ṣe. Bọ́ tí mo pẹ́ ìtẹ́pinlẹ̀ lẹ́pinlẹ̀. Kẹ́nu kó papọ̀, ohùn kó papọ̀. Ṣé rí ohùn àtẹnu tó papọ̀ òun ló gbé Amẹ́ríkà tó gbá wà yẹn dúró. Mélòó ni wọ́n? 13. Gbogbo wọn gbà tẹnu wọn papọ̀ tó ṣe kò sí kankan náà àwọn tó gbé dúró tó sign Declaration of Independence tí ò jẹ́ president ní Amẹ́ríkà. Ẹyọ kan péré ni ó dẹ̀ lóhùn ò fẹ́. Benjamin lóhùn ò fẹ́, òun ò jẹ́. Gbogbo àwọn tó kù ló jẹ́. Tí gbogbo ẹ̀yin mídíà tẹ́ ń sọ̀rọ̀ sí tẹ́ bá papọ̀ ọ̀rọ̀ yín ò yẹ kó yàtọ̀. Style tẹ́ fẹ́ fi sọ, way tẹ́ fẹ́ fi sọ ló lè yàtọ̀. Onírọ̀ máa ń gbàgbé ni ìyá tó fi lọ sọ̀rọ̀. Ìyá tó ń kó yín sẹ́nu kú. Ṣé bá ṣe ń gbàlú nìyí? Ìyá ti wọlé kò nẹnu ọ̀rọ̀ nídìí ẹ̀ mọ́. Ẹ̀yin ọmọ Akin, ẹ̀yin ọmọ Akọ́, ẹ̀yin Yorùbá Nation tọkàntọkàn. Ẹ rí pé gbogbo èpè tẹ́ ń ṣẹ́ àwọn ló ń forí wọn gbé. Àwọn ló ń dalẹ̀, àwọn náà ló ń ṣépè. Ẹni dẹrú lérú tọ̀. Òkòtò bá sọmọ́ pẹ́ lọ́pẹ́ sọmọ́ ní. Ẹ rí tó forí ara wọn gbé pé wọ́n tó ń ṣẹlẹ́yà. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Akin. Mo máa tún gbọ́rọ̀ kan. Ṣeré ni àbó òótọ́. Wọ́n ní bàbá Adéníran. Òun náà fẹ́ dá gúrùpù sílẹ̀. Wo a máa fi pèsè yín wọlé ní sà bàbá. Ẹ̀yin oníjẹkújẹ. Ẹ̀yin oníjẹkújẹ. Ẹ̀yin ọ̀dàlẹ̀ àgbàlagbà. Bàbá ẹ ṣọ́ra yín o. Ká má fẹ́ gbà yín wọlé bàbá ṣọ́ra o. Mr. Professor Adéníran. Educated person ni o. Professor Adéníran. Ṣọ́ra o. Ṣọ́ra o.
1987 bàbá a ní ìdí yìí mọ́ tẹ́ bá dá group òfòkọ́ sílẹ̀ ẹ fẹ́ fi wá bá wa jà ni o àwọn kan máa múra àjàdé yìí ìjà ńlá gan àti regroup ń sìn kò sí wèrè mọ́ Obi Oba Nation gbogbo ẹ̀yà ajítótó ẹ dúró tán fún wòtòwòtò ẹ gbà bẹ́ẹ̀ this is our turn Onítìrí ó ti ṣàṣẹwọgbó ó ti ṣàṣẹwọlẹ̀ ó ti ṣàṣẹwọdò ó ti ṣàṣẹwọmí èèyàn burúkú lónítìrí abíagbá ni kì í ṣàbíamọ àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ìkà ni gbogbo wọn ẹ tì wọ́n sí kànga ẹ tì wọ́n sí kànga ẹ tì wọ́n sí kànga ẹ pọ̀jù wọn lọ bàbá Adéníran ẹ má tra ayé ẹ gbà bẹ́ẹ̀ tí màálù bá dánwò ìwé ayọ̀ bàbá tẹ́rí bá dánwò ó máa lọ sí o tí kìnìún bá dánwò a máa ká sínú àgò bàbá ẹ má tra ayé ẹ gbà bẹ́ẹ̀ ẹ má tra ìwà o ṣe ń wá ìwà ni ẹ̀yin tẹ́ ti lọ kí ló wá fà pẹ́ ń padà bọ̀ ẹ fẹ́ wá bá wa jà wọ́n fẹ́ lu ẹ̀yin náà wọ́n lè fẹ́ gbé ẹ̀yin dìde ẹ ṣàṣeyọrí tẹ̀yìn ṣe fún wa tẹ́ fi lọ́ta lè sọ nípa yìí Mr. Adéníran professor tí òro bàbá àfẹ́ bá gbàlagbà o èpè la máa dájọ́ fún yín tẹ́ bá padà wá because ọ̀tẹ̀lẹ̀ ń bá bọ̀ ẹ máa bá wa náà ní bùbá ẹ gbà ẹ ní farare lọ ẹ gbà èyí tó kù tẹ́ máa lò láyé èpè la máa fi sìn yín sínú kòtò èpè la máa fi sìn yín sínú kòtò ẹ má dánwò ẹni tó dánwò ìwọ ẹ yọ ẹ gbà ẹ má dánwò bàbá dánwò lọ́bí yọ kẹrẹ ẹ̀yin dánwò àmọ́ máa jẹ́ péjọ fún yín everyday ní bàbá èpè la máa fi sìn yín lọ́gbẹ̀yìn ẹ gbà bẹ́ẹ̀ kí ló fẹ́ fòṣì ta ló ń jẹun tájà ń jùrù ẹ̀yin kẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ní rẹ́kọ̀dù tó dá kankan ẹ̀yin tẹ́ ẹ̀ ní rẹ́kọ̀dù ẹ̀yin tẹ́ bá yé wa jẹ́ ẹ̀yin tẹ́ pé ògbó owó tó kó sí lọ́wọ́ ẹ̀ náà jẹ́ ni ẹ̀yin tí wọ́n padà wá láti wá ṣe kíni Adéníran ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ sà ẹ ṣọ́ra yìí o bàbá ṣọ́ra o ẹ̀yin ọmọ bàbá Adéníran àti grandchild ẹ fẹ́ bàbá yín létí ká tó fi yílẹ̀ bí Láíláí Muhammed ẹ gbà bẹ́ẹ̀ àwọn ò fọ́ṣì mọ́ we want Yorùbá nation yes unless Nàìjíríà bá fún wa ní regional government kẹ́bà dídúró láàyè ẹ gbà bẹ́ẹ̀ that is only way out tẹ́bá ìwé ká wà nù Nàìjíríà ni o àwọn ò fẹ́ jẹ̀yà mọ́ yes a fẹ́ tọ́jú ara wa yes a fẹ́ ṣèdè wa a fẹ́ fèdè wa kàwé a fẹ́ sọ òyìnbó òṣì kankan mọ́ borrowing language oko ẹrú ni yes oko ẹrú ṣì ni ẹ gbà bẹ́ẹ̀ Obi Oba Nation no going back no retreat no surrender Obi Oba Nation ẹ gbà bẹ́ẹ̀ thank you very much.